Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o, ó ti yá o ká jíjọ máa gbọ́. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá World Media. Orúkọ tí tèmi kò yí padà, Comrade Lamid Àkànbí Yágbóyájù, ọkùnrin púpọ̀. A fẹ́ fi àsìkò yìí ká fi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba lónìí, ọba lánàá, ọba títí ayé, ọba òkìkí, ọba tó fi sọ́mọ̀ tó fi bolẹ̀ bí aṣọ. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé káwa mọ́ ọ̀wọ́n alààyè lénìí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sùn lánàá tí wọn ò jí lénìí. So gbogbo ipò tí a bá wà, tí a bá ti ń rí tójú wa, tá lajú tójú wa là, tí a mí, tí a rí mí, tí a lẹ́nu tẹ́nu wa là, ó yẹ ká máa fi ọpẹ́ fún Elédùmarè lókè ọ̀run ni, nítorí pé kò kí ń ṣe agbára wa, agbára Ọlọ́run ni. Lórí ètò yìí ẹ̀yin náà ẹ ti rí táítù tí a fún ètò wa lórí Yorùbá World Media. Ẹ jẹ́ ká já yín tán, ẹ̀yin ọmọ Yorùbá. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tí àwọn diaspora tí wọ́n ń pariwo, tí wọ́n ń rí, tí wọ́n ń sọ pé ilé ti tó lọ, tó jẹ́ wípé òkè òkun tí ẹ̀yin tẹ́ ṣì wà nílé tẹ́ ń làkàkà, tẹ́ sọ pé ẹ fẹ́ lọ, táwọn sọ pé ilé tó lọ ó nídìí, tí ò bá dẹ̀ nídìí obìnrin òun jẹ́ kúmọ́lú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní diaspora ló ń sọ pé ẹ jẹ́ ká gba Yorùbá nation, ẹ jẹ́ ká gba òmìnira, ẹ jẹ́ ká dá dúró, nítorí pé orílẹ̀-èdè location 419 kò lè ṣiṣẹ́ mọ́. Kó tó di pé a máa bọ́ sórí agbami ètò, ẹ jẹ́ kí n kí àwọn màmá mi, àwọn bàbá mi tí wọ́n wà ní orí Zoom lọ́wọ́lọ́wọ́. Màá kí màmá wa, màmá mi Hajiya Queen Ara, ẹ káàbọ̀ sórí ètò. Màá kí bàbá mi náà Prince Albert, màá kí bàbá mi òòṣà ńlá, irúnmọlẹ̀ tó ń jẹ búrẹ́dì, irúnmọlẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Kó tó di pé a máa, ẹ má bínú, wọ́n ti ń pè, àwọn èèyàn ti ń pè, wọ́n ti ń rí ètò, so ẹ má bínú ẹ̀yin èèyàn wa pé èpè yẹn à nílé gbé, kò tí tó àsìkò tá máa gbé èpè báyìí, nítorí pé nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀, tó ti ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ni o, tó ń ṣẹlẹ̀ ní diaspora, tí àwọn èèyàn ń sá dìgbàdìgbà kiri, tí ó mú Israel, tí Israel fi ń bẹ Iran, kó má bàa ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Òun ni àwọn tó wà ní diaspora ṣe ń clamor pé ẹ jẹ́ ká kúrò nínú ìnira, kó má lọ di pé nǹkan tí ó ṣẹlẹ̀ sọ́wọ́n Israeli tí wọ́n sọ pé Iran, forgive us, please, we want peace, kó má bàa ṣẹlẹ̀ sí wa débi pé a máa wá bẹ ìran Fúlàní, àwa ìran Yorùbá ni o, nítorí pé tí wọ́n bá gbalẹ̀ wa, a máa padà máa bẹ̀ wọ́n ni, láti ṣe kíni, láti ní orísun titi wa, orísun tiwa, ká tún máa wá bẹ̀ wọ́n pé ẹ jẹ́ ká tẹ̀ fi ara síbí báyìí, ká máa bẹ̀bẹ̀ lórí ilẹ̀ titi wa, kó má bàa ṣẹlẹ̀ sí wa. Òun la ṣe ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa subscribe, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé, especially àwọn ọ̀dọ́. Ẹ rántí ogun tí ó ṣẹlẹ̀ ní táìmù Biafra, ogun Biafra tí ó ṣẹlẹ̀ sẹ́yìn. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ rò bóyá ẹ̀ ń gbádùn nísìn ní orílẹ̀-èdè Yorùbá, tí ẹ̀ jáde, tá à ń sọ pé rally, ká jáde níwájú ilé wa, ká ṣe rally, ká ṣe mega rally, tí gbogbo yín tẹ́ ń lìkì mọ́lé. Nígbà tó bá tó àsìkò, ẹ máa mọ ìdí tí bàbá wa Bánjí Akíntóyè at his age, ní èjì tí wọ́n wà, tó sì ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá, the only solution ni kí a gba òmìnira. Mentality tí bàbá wa Awólọ́wọ̀ tó ti fi sí wọn lórí nìyẹn, pé a gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, nítorí pé a ti ń ṣe ìjọba ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Kí ó má bàa di ìgbà nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn bàbá wa, nítorí mo gbọ́ nínú ìtàn ní pé during Biafra war,
àìtí rí Biafra tó jẹ́ part of Nigeria là ń sọ yìí o, ká má wàá sọ ìran Fúlàní tí wọ́n sí nínú ẹ̀yà mẹ́ta, tí wọ́n sí nínú ẹ̀yà mẹ́ta tó wà tí wọ́n amalgamate papọ̀. Òun la ṣe ń pariwo. Àwọn Fúlàní wọn sí nínú ẹ̀yà mẹ́ta, Ìgbò, Yorùbá, Haúsá, tí ó fọ́ọ̀mù Nàìjíríà tí a sọ pé a fẹ́ kúrò nínú ẹ̀. Fúlàní nísìn wọ́n ti wọlé tán. Tó bá wá ṣẹlẹ̀, ìgbà wo lọ ní máa wá fa àwọn ọ̀dọ́ lábẹ́ ìyá wọn bí ó ṣe ṣẹlẹ̀ nígbà yẹn during Biafra war. Àwọn tí wọn ò fẹ́ join ní sójà, ẹ rí i pé military nísìnyìí wọ́n ti gbé fọ́ọ̀mù jáde. Wọ́n ní káwọn ọ̀dọ́ kó wá darapọ̀ mọ́ àwọn tó máa kó lọ sí Sambisa forest, pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn ọ̀dọ́ wa níbi pé kò síṣẹ́, níbi tí kò ti síṣẹ́ ni o, kò síṣẹ́. Wọ́n wò pé kàkà kí eku má jẹ sèse, káwọn kúkú fi ara wọn ṣe àwàdà dànù, kó má bàa ṣẹlẹ̀ sí ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ní làákàyè, tí ẹ gbọ́n, tí ẹ mọ̀ pé ìran Yorùbá a gbọ́dọ̀ jó ijó àjòsẹ́yìn. Òun la ṣe ń pariwo. Òun ni Yorùbá World Media ṣe máa ń ṣe kíni, la ṣe máa ń wá kí ń wá láti máa dẹ́rù bà yín lórí Yorùbá World Media. Kí ń wá láti máa ṣe kíni, láti máa kó yín láyà sókè. Nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ òun la máa sọ lórí Yorùbá World Media. Ẹ jẹ́ ká fi fídíò yìí ká fi wọ̀nyí kẹ́ lè understand nǹkan tí à ń try láti sọ lórí ètò ìdúgbẹ́dúgbẹ́ tó ń mì lókè yìí. Tí ó bá jábọ́, tí ó bá jábọ́, Ọlọ́run ò ní jẹ́ kó jábọ́ ṣá. Tí ó bá jábọ́, kó má di pé àwa la máa padà máa wá bẹ Fúlàní o. A máa bẹ̀ wọ́n pé kọ́tẹ̀ jẹ́ ká fi orí síbì kan, kó jẹ́ ká manage bóyá 2 acres. Àwa ìran Yorùbá a sọ pé tẹ̀ jẹ́ ká tẹ̀ manage 2 acres lórí orísun titi wa. Ní orísun titi wa ká máa wá bẹ Fúlàní, kógun má bàa ká wa mọ́lé, kógun má bàa kó ìran Yorùbá lọ. A ní nǹkan ogun, a ní nǹkan tá fẹ́ fi defend ara wa, a ní nǹkan kan. The only weapon ta ní ni ká ṣe rally, ká jáde, ká fi ẹ̀dùn ọkàn wa, ká fi wọn gbogbo àgbáyé pé Yorùbá tó dá dúró, ìran Yorùbá ó tó dá dúró. Ẹ jẹ́ ká play video yẹn kẹ́ lè understand ibi tí à ń bá ọ̀rọ̀ wa yìí tí à ń bá bọ̀. Àwọn èèyàn wà nílé tí wọ́n máa tún yọ̀yàn náà ọ̀rọ̀ yẹn dáadáa. À bẹ̀rẹ̀ sí ní pè wọ́n láìpẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ play video yìí ká wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ o, kẹ́ rí nǹkan tí àwọn Fúlàní yìí tí wọ́n ń plan against ilẹ̀ Yorùbá. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè, tí ó bá jábọ́ apá wa ò ní ká. Kó má bàa jábọ́, ká tètè ṣe kíni, ká tètè challenge ẹ̀, ká tètè defend ara wa nísìn. Gbogbo ẹ̀yin ọba wa, ẹ dìde fún ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Kó má di pé a máa bẹ Fúlàní pé please forgive us, just like the Israel bí wọ́n ṣe ń bẹ Iran nísìn. A ní nǹkan ogun, wọ́n ń kidnap àwọn ọmọ wa. A ní nǹkan ogun, wọ́n ń bá àwọn ọmọ wa sùn, wọ́n ń rape wọn. A ní nǹkan tá fẹ́ fi defend ara wa. Wọ́n sọ pé ká má lọ sóko mọ́. A ní nǹkan ogun tí a fẹ́ fi dáàbò bo ara wa, dáàbò bo àwọn arúgbó wa. Wọ́n ní pé àwọn làwọn fẹ́ máa supply wa lóúnjẹ tá máa jẹ. Àwọn Fúlàní yìí bí wọ́n ṣe bí ẹ mọ̀ ìkónilẹ́rú mental as in àwọn tí wọ́n train wọn dáadáa. A ní nǹkan ogun. Ẹ̀yin ẹ wo fídíò yìí. Ṣé ẹ ríran wò?
mo wà láì fún wa láì dáàbò tí mo ṣe gbé pọ̀ wọn pé mi ò ní dédé máa gbé pọ̀ wọn mo wà ní láì fi níbẹ̀ wọn sọ̀rọ̀ ẹjọ́ kí ní báyìí náà pé ìpìlẹ̀ ẹgbẹ́ lẹ́yìn náà bá lè jọ ní ọ̀rọ̀ ọ̀dọ́ là ń sọ. ẹ bá wa máa share program yìí ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. ṣé ẹ ríran wò. mọ́tò ẹ wo ẹ̀yin èèyàn wa mọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n ń dáàbò bo àwa ará ìlú yúnífọ́ọ̀mù wọn òun làwọn Fúlàní yìí ni wọ́n wọ̀ sọ́rùn. ẹ dẹ̀ rí lot of road blocking ní ìṣẹ́jú lè máa pàdé wọn ní orí express tẹ́ bá ń travel. wọ́n ti ń lo ọgbọ́n ìmí láti ṣe kíni láti máa reduce wa. armor tank àwọn army òun ló wà ní ẹ̀gbẹ́ tẹ́ ń wò yìí armor tank àwọn army. mọ́tò àwọn ọlọ́pàá ọ̀van wọn ilọ́ọ̀sì àwọn ọlọ́pàá eré aṣọ ọlọ́pàá latest uniform Nigerian police òun ló wà lọ́rùn àwọn Fúlàní yìí latest one. àdẹ̀mbá yín sọ ẹ̀ ń warun kì ìyà ẹ jẹ́ kí ìyà kó máa bá yín lára mu tó yẹ kí gbogbo wa ká fọ́n jáde ká pariwo pé orílẹ̀-èdè Yorùbá ó ti rẹ́dì láti dá dúró. tó bá tó àsìkò dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀yin ọ̀dọ́ wọ́n á máa kó yín lọ sí war front wọ́n á máa kó bọ̀ lé yín lọ́wọ́ bóyá ẹ fẹ́ join ní army ni o bóyá ẹ fẹ́ join by force ni o by force by fire wọ́n á mú yín jáde láti abẹ́ màmá yín láti abẹ́ òbí wa wọ́n á sọ pé ká wá lọ fèsì àwọn Fúlàní nígbà tí wọ́n bá ti gba gbogbo ilẹ̀ wa tí wọ́n ti súnmọ́ wa tí Nàìjíríà gangan fúnra wọn tí wọ́n lè defend Nàìjíríà mọ́ nítorí wọ́n ti take over. wọ́n ti take over even police station. àwọn Fúlàní tẹ̀ ń wò yìí wọ́n lè fi ẹ̀sùn tí ìran ọmọ Yorùbá tí kò ṣẹ̀ wọ́n á fẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ wọ́n á dẹ̀ mú wọn lọ sí police station bóyá wọ́n á dúnbù wọn ni o who knows nǹkan tó máa ṣẹlẹ̀ ní police station yẹn nígbà tí a ti ń rí àwọn Fúlàní àwọn tó jẹ́ wípé wọ́n máa ń jagun gbalẹ̀ ni wọ́n dẹ̀ ti sọ pé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá ńlá wọn ni àwọn dẹ̀ rẹ́dì láti gbà á. a dẹ̀ ń sun oorun àsùnpìyè ẹ̀yin ìran Yorùbá à ń sun oorun àsùnpìyè ẹ jẹ́ ká wo fídíò yìí ẹ máa rí Fúlàní ẹ máa rí àwọn tí wọ́n ní yúnífọ́ọ̀mù lọ́rùn wọn o ẹ máa rí àwọn tí wọ́n wọ uniform níbo ló ń lọ láti bíbá bóyá wọ́n fẹ́ lọ block road kan ni o from there wọ́n á kidnap wọ́n á pa wọ́n wọ́n á béèrè ransom wọ́n á tún pa wọ́n. ó ní woman kan tí àti ọkọ ẹ̀ wọ́n ṣe wed ni wọ́n travel wọ́n dẹ̀ kidnap wọn wọ́n gba ransom lọ́wọ́ wọn wọ́n tún pa wọ́n. ìran Yorùbá dẹ̀ ni ìran àwọn tá à ń sọ yìí ìran Yorùbá ló pa ìran Yorùbá ni wọ́n ń sọ nígbà tí wọ́n ń bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ táwọn èèyàn wá dáwó tán tí wọ́n sẹ́ǹdì ẹ̀ tó gbówó yẹn fún wọn wọ́n bá ìyàwó ní ojú ọkọ wọ́n rèpù ìyàwó ẹ̀ àwọn Fúlàní yìí àwọn bandits yìí wọ́n rèpù ìyàwó ẹ̀ lójú ọkọ wọ́n tún bá ọkọ sùn lójú ara títí ẹ̀ gan lójú ìdí ẹ̀. ìgbà wo gangan la fẹ́ kúrò nínú nọ́nsẹ̀nsì tí wọ́n fi ń lọ àwa ìran Yorùbá yìí ẹ jẹ́ ká wò. ẹ ti rí Fúlàní ẹ ti rí wọn ṣé ẹ rí wọn.
ṣé ẹ rí wọn a ní àwọn àmọ̀tẹ́kùn títí wa o wọn ò gbé AK-47 wọn ò jẹ́ orí ẹ̀ ní Akérédolú ló kú sí pẹ̀lú àwọn gọ́vnà wa yìí àárí kankan nu wọn tó lè sọ tóun náà lè dúró bí Akérédolú ṣe dúró tán ní pé dandan wọ́n gbọ́dọ̀ approve AK-47 fún àwọn àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká shut down nítorí fídíò yìí ó ń bí àwa kan nínú mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá nílé náà a máa bí yín nínú máa pe bàbá mi Òòṣàńlá ẹ bá wa educate àwọn ọmọ Yorùbá kí ni nǹkan tí ẹ rò bóyá ó ń bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí tó bá jábọ́ kí ni àwa ìran Yorùbá kí la rò bó máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá bàbá mi ẹ gbóhùn sókè. Ẹ ṣé gan chairman mo kí gbogbo wa nílé lóko lájò mo kí gbogbo àwa ìran Yorùbá mo dẹ̀ kí àwọn ẹlẹgbẹ́ mi náà nínú ilé akúṣẹ̀lú àní ṣe lásán lágbára ṣẹ̀dá lórí fídíò tẹ́ní ká sọ̀rọ̀ lé lórí ṣe rí àsìkò tá a wà yìí ó yẹ ká wa ìran Yorùbá ó yẹ ká ti jí because a ti sùn lọ bí fídíò tá a wò yẹn bí wọ́n ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ náà ṣe wà nínú gbogbo inú igbó rìsáàfù wa wọ́n ti gba gbogbo inú igbó rìsáàfù wa pátápátá wọ́n ti gbà mọ́ ìran Yorùbá lọ́wọ́ ká máa sọ̀rọ̀ bí ọdún 3 sẹ́yìn inú igbó yẹn náà wà ojú ọ̀nà òpópónà ti máa ń jí àwọn èèyàn gbé ṣùgbọ́n lénìí báyìí wọ́n ti wà nínú gbogbo àdúgbò débi pé wọ́n tiẹ̀ tún ti ń rẹ́ǹtì ilé gan tó yẹ kó láwọn Fúlàní máa rẹ́ǹtì ilé wọ́n ń kóra wọn síbẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn Fúlàní tẹ́ ẹ dẹ̀ ń wò yìí nǹkan